mo ti late gan. How are you? Boloda. Mo ń lọ sí school. Hey, ìyá rẹ̀ ńkọ́? Wọ́n wà nílé. Ìyá rẹ̀ fún ọ nìkan. Sórí títí ọlọ́dà yìí. Ìyá rẹ̀ ńkọ́ mọ nǹkan tí ń sè. Tó wáá pọ́n ṣe dáa ni wọ́n ní fún ọ nìkan sí orí títí ọlọ́dà kọ́ ni ọmọ lọ school. Ìsókè ń tẹ̀lé ọ lọ. Ìkú ní sẹ́tẹ́lẹ̀. Irú yín ìbáyìí lọ́lọ́ sí dárò àwàwá. Nìṣó, ń tẹ̀lé ọdẹ school. Wọ́n gẹ̀ẹ́sì wá wo báwọn láì gbóré èèyàn síbẹ̀. Kí wọ́n sàmọ̀ sàánú ni. Ewó rẹ̀ ọ̀pọ̀. Kí ló dé? Ó fẹ́ lọ jẹ́ sùkúù òun ni. Wọ́n wá kó àdúrà ẹ̀rù fún ọ. Ṣé ìwọ ọmọ yìí lọ sí ìjẹ gbogbo kéré nìkan? Nínú kékeré yìí lọ jẹ sí. So orí pàtó ní. Táwọn àtúgbà. Bọ́ọ̀ lọ sì dájú kínní náà. Nǹkan bọ́ọ̀ lọ fi gba ariwo kínní nù. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ mú mi lọ sí school ni? Èrò wà ní stop and share tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú báàgì mi. Ọmọ ọ̀rọ̀ sọ, tó sọ ní gbé scale. Òun náà lọ sí rẹ́ni tẹ̀lé ọ lọ́nà tẹ ní kí wọn nìkan mọ́ lọ lójú títì ní so school. Ìyá rẹ̀ fún ọ nìkan dúdú. Nìṣó. Èyí tẹ̀lé ọdẹ school ẹ̀ bàtà àwọn àtúngbà àìdọ́ school. Kéré gbogbo àwọn wíìdì kò sí bẹ̀. Ṣé ìwọ nìkan ni lọ́jọ́ gbogbo ilé? Ìdí òyò sì ni mo yọ. Aunt Afusa, give me my bag before you finish my biscuit. Lẹ́yìn rẹ̀ ọgọ̀. Ọmọ ọkọ. Ní ẹ̀yìn ìyá òkè mú ọ lọ. Sọ́ọ̀mù ti dẹ̀ gbé ẹ̀tàn lẹ́yìn rẹ̀ sí mi. Fún ààrẹ rẹ̀ lọ sí school fún ààrẹ. Owó ti jẹ gbogbo ẹ̀tàn àǹtí oníjẹkújẹ.